Ṣèfẹ́ ara rẹ̀ àríbínú Ọlọ́run ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká dáwọ́lé. Ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká máa ṣe. Ká má sọ ohun tí a fẹ́. Ṣẹ̀dá ènìyàn Ọlọ́hun tó ń rò gbogbo ohun tọ́lọ́run dá pátá kò dá lórí asán ṣùgbọ́n ènìyàn ló burú jù nínú ẹ̀dá tọ́lọ́run dá ká má sọ ohun tí a fẹ́. Kí ló ṣẹlẹ̀? Báwo ni kí ló ṣẹlẹ̀? Ó mọ̀ tó gbọ́dọ̀ kàkẹ́. Bébí ó ga ó lágbára ló bá ṣe ṣóná kí ló ṣe níbi báyìí bílẹ̀ ọ̀dà fún sábì sáàbì ṣe àtàmà ìṣúra ìbá máa jẹ́ wọ́n ìbá máa jẹ́ wọ́n mọ̀ ìṣúra àlọ́ ìlú ìgbóhùn tó ó mọ ó ṣẹlẹ̀ ní pé màá fẹ́ ní nọ́mbà ìràwọ̀ sí ilé màá mọ ẹ̀dẹ́ bìkan èèyàn kì í jókòó lórí ọ̀rọ̀ ara ẹ̀ báwo ló ṣe máa ṣiṣẹ́ ìwọ́n tó jáde yunifásitì báwo ló ṣe máa ṣiṣẹ́ nílé epo. màá fẹ́ ní nọ́mbà kò yẹ kó jẹ̀wọ́ kò yẹ kó jẹ̀wọ́ bèbí bèbí. ó ga o. màá fẹ́ ní nọ́mbà yìí kẹ́kẹ́ fẹ́ nọ́mbà yìí. fún mi nọ́mbà kí n flash ẹ ní ìsìn. all right. oya. zero. ṣé o mọ̀ lórí oya tẹ̀sílẹ̀ fún ẹ. màá pè ẹ́ mú ọ̀pọ̀ lọ́la aago mi wà ọkọ̀ jírí láàárọ̀ ọ̀la. tó bá ti pè mí ẹni ilé tí bá ti wà máa jẹ́ kó máa gẹ́tì tó ṣe. ó ṣe gan. lẹ́sẹ̀ ọ̀rọ̀ ìṣó ọmọ ẹ̀sìpẹ̀tẹ̀. máa gbọ́ ẹ láàbọ̀ ọ̀la. Ọlọ́hun tó ń rò gbogbo ohun tọ́lọ́run dá pátá kò dá lórí asán ṣùgbọ́n ènìyàn ló burú jù nínú ẹ̀dá tọ́lọ́run dá ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ká má sọ ohun tí a fẹ́. Lórí ọ̀rọ̀ tí a dìjọ sọ mo ronú nípa ọ̀nà tí mo fi máa ràn ẹ́ lọ́wọ́ ọ̀nà tí mo fẹ́ ràn ẹ́ lọ́wọ́ yẹn wọ́n ní àwọn àgbábọ̀ wọ́n ní ọmọ tó bá sípá ìyé ẹ̀ ń gbé since tó bá ti jìnnà sọ́dọ̀ mi kò sí ọ̀nà tí mo fi lè ràn ẹ́ lọ́wọ́ torí pé ọwọ́ tó bá ń dùn èèyàn ó fi sí abẹ́ báwọn làwọn àgbà ṣe máa yá mi ní Yorùbá yẹn. o ti sọ so màá assist ẹ mo tiẹ̀ ní ọ̀dọ̀ aláàfáà mi kan tí màá ń ṣe prayer lọ́dọ̀ ẹ̀ màá mú ẹ lọ síbẹ̀ tí bá mú ẹ lọ síbẹ̀ nǹkan tó bá sọ ìwọ náà máa fi etí ara ẹ̀ pọ̀ ọ̀sẹ̀ yẹn ò kì í jókòó lórí ọ̀rọ̀ èèyàn o ilé ayé le gan o bó ṣe ń wọ yẹn lómìn tẹ́ pé kò ní wọn tó ṣe fún ọ inú àkànbẹ̀rẹ̀ sí ní bí o dẹ̀ ṣe wọ́n kán fún ṣùgbọ́n a máa bínú sí ẹ bọ̀ ìwọ ò ní mọ̀ tó mo mọ ọ̀nà tí mo fi assist ẹ both spiritually and morally. mo sọ pé morally and spiritually kò yí kó ilé babaláwo yá báyìí máa tẹ̀lé ẹ kò síbi tó ní kí n lọ tí mi lọ àbọ̀ láì position tó bá mi. àwùsù bí láì èmi ò kí ń lọ sí ilé babaláwo mo ṣàrí pé muslim lọkọ mi orí mo ṣe borí ro wá ní ilé babaláwo Ọlọ́run máa ní jẹ àwùsù bí láì. ibo ló ní kí n lọ tí mi ní lọ. àwùsù bí láì kò síbi tó ní kí n lọ tí mi ní lọ. o lè lọ sí ilé babaláwo láéláé àmì ò lè mú ẹ lọ sí ilé babaláwo.
má wọrí jọ̀wọ́ torí Ọlọ́run. ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká dáwọ́lé ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká máa ṣe ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù. Salaam alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ káàsán sí. Ẹ káàsán o. Sálàáfíà o. Láti bò ó. Ọ̀rẹ́ mi kan ló júwe ọ̀dọ̀ yín fún mi. Àbájọ wá ni ṣùgbọ́n làlúrí kan ló ṣẹlẹ̀ sí i tó sì gbúdọ̀ wà níbẹ̀. Èmi mọ̀ pé ogun tó ń tẹ̀lé mi òun ló fà á tóun náà sì mọ̀ òun ló fi wá ṣàtọ́nà mi bí màá ṣe dé ọ̀dọ̀ yín bí. Kí ni orúkọ ọ̀rẹ́ yín náà? Kudrat ni sà. Alájà Kudrat. Bẹ́ẹ̀ ni sà. Ọ̀dà mo ń gbọ́. Àfà Náà. bẹ́ẹ̀ ṣe ń wò mí mo kàwé o kódà mo bá wọn ṣàgùnbánirọ̀ ṣùgbọ́n mi ò bá wọn ṣiṣẹ́ àárọ̀ dalẹ́ rí mi ò bá wọn ṣiṣẹ́ fi ṣe àlùbáríkà rí mi ò ṣiṣẹ́ oṣù mẹ́ta rí ìyẹn ò tún wá tó. Àfà ṣé bẹ́ẹ̀ ṣe rí mi ṣé mi dá tó lọ́mọbìnrin. Auzubillahi. Mi ò wá bá ọkùnrin rìn rí kí n bá dùn pàdé lára wọn. Mi ò bá ọkùnrin rìn rí fóṣù mẹ́ta rí. Afẹ́ ìtorí tọ́lú náà ìtorí ànábì wa mọ̀. Sallallahu alaihi wa Ẹtúrọ̀ sallam. náà ẹgbà mi ẹ̀rà mi. Ẹ má jẹ́ ń wáyé asán. Ẹ má jẹ́ ń rà á hà. Ẹ ní dààmú ẹ ṣàánú mi. Bẹ́ẹ̀ ṣe ń ṣe fáwọn aráwájú tó ń jẹ́ ẹjọ́ ẹ ṣe tèmi náà ṣàánú mi. Ẹtúrọ̀ ànábì wa mọ̀. Sallallahu alaihi wa Ẹ sallam. dákun ẹgbà mi ẹ̀rà mi. Ẹ torí tọ́lú ẹ ṣàánú mi. Ẹjẹ́ mi náà jẹ́ èèyàn láyé. Ọlọ́run sì ṣàánú rẹ̀. Àmín. Ọlọ́run dùn tí o. Àmín. Ọlọ́run tó gba àdúrà Ajá Kudrat tọrọ náà báyọ ìwọ náà rọ náà báyọ. Àmín. 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 Ọlọ́run tí ó gba àdúrà Ajá Kudrat tó jẹ́ pé tó bí wọn náà ṣe ṣàlàyé lẹ́yìn tí a lè sọ pójú tiẹ̀ lọ a sì lè sọ pé dédé ni ṣùgbọ́n lónìí ó ń dúpẹ́ fọ́lọ́run ó ń dúpẹ́ fún àná Muhammad wọn náà ó dúpẹ́ fọ́lọ́run. Àmín. ọ̀rọ̀ náà báyọ. Àmín. Kí ni orúkọ rẹ̀? Monsurat ni sà. Ìṣúra. Kí ni orúkọ àwọn yìí? Khadijat. Khadijat. Ọlọ́run wọlá Khadijat tàná. Ọlọ́run gbàdúrà rẹ̀. Àmín. Mo wá máa tó ṣẹlẹ̀. Àwa ò ní kankan bí ju ká ké pe Ọlọ́run. Ká sì fi Al-Qur'an tọ́lọ́ fi rán òjíṣẹ́ ńlá Muhammad. Ká fi bẹ Ọlọ́run. Àwa ò máa bọ́ ṣàdúrà bí pẹ̀lú ògo Ọlọ́run a sì ṣàìsùn ọwọ́ àwọn àlọ́lé tó o bá ti sùn àwọn nǹkan tó o bá rí àlámọ̀rí tó o bá rí lójú àlá kó wá ṣàlàyé rẹ̀ fún mi o ní ó fún wa ní ìtọ́sọ́nà tá a fi mọ ọ̀nà àbáyọ lérí ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n ìdìnnà siratal mustaqim ìdìnnà siratal mustaqim ìdìnnà siratal mustaqim Ọlọ́run fi amọ̀nà lérí ọ̀rọ̀ rẹ̀. Àmín. Orí bá ti ṣe ọ̀rọ̀ náà gbégbá. Àmín. Insha Allah bi kudratillah tẹ́wọ̀ rẹ̀. Bismillahir rahmanir rahim. Rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Rabbana atayna min ladunka rahmatan wa hab lana min amrina rashada. ربنا أفرج علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. Ọlọ́run tó ṣẹ̀dá ènìyàn Ọlọ́run tó rò gbogbo nǹkan lọ́run dá pátápátá. Àjíká ẹ̀wọ̀n fúnjọ́ mẹ́ta yóò sí dáa tó rí yín o ọkàn mi fún àmì yín ni mo ní kí n wá wò ìyá àlàáfíà yín àbádúpẹ́. Mi lè nílé dúró pẹ́. Ọkàn yín ń fà mí
ṣùgbọ́n ó níbi iṣẹ́ kan tán ní kí n wá ṣùgbọ́n mo gbọ́dọ̀ kọ́kọ́ rí yín kó tó di pé mo lọ bí iṣẹ́ mi mo fi ní kí n sáré wá sókè gbà mi ní pẹ́ máa lọ ẹ bá mi fọwọ́ di eléyìí mú. kí ni ìfẹ́ yìí ṣe owó kí ni. mo fún yín kẹ́ mú sọ́wọ́ yẹn. kí mo sọ́wọ́. dúró ná irú ọmọ wo la fẹ́ yà ní. onírú ọmọ wo la fẹ́ yà ní tiẹ̀. ọgbọ́n ọ̀rọ̀ rẹ ń fi mi mú o. ṣé tí gbogbo ẹgbẹ́ rẹ ń fún yàn ni. ṣé mo ní lọ́wọ́ mi fún yín ni a ní mi ní lọ́wọ́ mo sọ fún yín sì mo ní mò ń wá iṣẹ́ lọ. sọ ti wó tán sọ ọmọ pé olóòní lọ́wọ́ o ò lè ní lọ́wọ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ ò ní ní lọ́wọ́. ṣé èpè ló tọ́ sí mi mo fún yín ní 500 naira èpè ló tọ́ sí mi àbí. sẹ́pẹ̀ mọ̀ ń sẹ́hun. àdúrà ni àdúrà tàbí àmọ́ ẹgbẹ́ yín ṣe lẹ́sẹ̀. èyí tí ì ṣe pé. ìyá àjíkẹ́ ṣé màá ní iye tó ju ilé lọ mi ní fún yín ni mo sọ fún yín mo ní mò ń wáṣẹ́ lọ ṣé màá ní iye tó ju ilé lọ mi ní fún yín rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dọ̀rọ̀ lẹ̀ ìyá àjíkẹ́ já máa ní sùúrù ẹ̀yin náà bá mi wáṣẹ́ síta. kí n bọ̀ wáṣẹ́ èyí tí mo bá wá lọ́dọ̀ ìyá àlàkẹ́ sóò ṣe. ṣé ṣẹ́gbẹ́ yín bá ọmọ wá lẹ́ bá mi wá. èèyàn lòun wá ní tí ọmọ bá ń fọpo ní ẹbu mo sì sọ fún ọmọ ní ọmọ lọ ràn lọ́wọ́ kó o fi rọ́nà àbáyọ síṣẹ́ ọkọ̀ ó ṣe ọwọ́ lèmi ọ̀bọ wáṣẹ́ ṣé kí lọ fẹ́ kí n tún bá wá. ẹ̀yin náà gbọ́ nǹkan tẹ́ ń sọ ẹ fi owó rán mi ní yunifásitì ẹni kí n lọ máa fọ epo ní ẹbu ṣé ṣẹ́gbẹ́ yín bọ́ ọmọ wá nìyẹn ẹ ṣàbíamọ gidi. bẹ́ẹ̀ ni ẹ ṣàbíamọ gidi ìwọ ní ìwà àsọmọ rẹ o sì lè ní lárí bó ṣe wà yìí. ẹ máa ṣe pè fún mi nìyẹn iṣẹ́ tó ń wà o ò lè rí. abíamọ gidi ni yín ni ẹ ṣàbíamọ gidi tí nǹkan tí mi fi fẹ́ wá bí nìyẹn pé ṣé pè lábíamọ ẹgbẹ́ yín máa ń ṣe ni. èmi ẹ ṣàbíamọ gidi sórí bó o ti rí bí mo ti ń wọ yìí o ò lè rí sí o sì ní ní lárí. ó tán. bọ́ọ̀sẹ̀ máa bá kìlọ̀ ń bá kí èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. màá bá kí báyìí èyí kò ní róúnjẹ ọmọ jẹ mo ti lọ. èmi àwọn àròjẹ ọmọ jẹ èmi Àjíkẹ́ èmi máa wà á di àìrísẹ́ rẹ wò ńlọ àti rísẹ́ rẹ ọ̀dọ̀wọ́ ọlọ́run èmi ló gbé ìfún èmi àpò méjì ààbọ̀ látòsí wo ńgbà bá yá ọ wà gbé owó orí burúkú rẹ níbi tó gbé ònù látẹ́gùn gbé lọ tètè padà wàá mú kó tètè padà wàá mú èmi máa bọ́ ọ sọ. àpò àpò làmọ̀ kan owó gbátẹ́gùn bá gbé lójú ọ̀nà ní ìsìn àwọn tí ń kọjá lọ ní ọkàn he yé mú àmọ́ gbà díẹ̀ náà ni. wo bàbá dijọ́ mi kọ́ sátì ẹ̀ tó mí ètò jù báyìí lọ. ṣé ìdájọ́ fún wa ní màrí ní ìṣe bí ẹ kí n tún padà sùn bí mo máa gbé yẹn wà. kò dá lórí asán ṣùgbọ́n ènìyàn ló burú jù nínú ẹ̀dá tó Ọlọ́run dá ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. ká má sọ ohun tí a fẹ́. Salamu alaikum. Wa alaikum salam. Ẹ rọra àfà ẹ pàtàkì. Ọlọ́run ló sì lọ́ọ́ bá mi o àwa ń lò dé àdúrà kódà ọ̀pọ̀ bá jẹ́ pọ̀ ó ṣe díẹ̀ ní ọ̀bà tí bá mi lé bóò ni. Bákan náà ni àfà o mo kì í ṣe pé mo rí nǹkan kan tó lọ dandan mo lálàá pé mo lọ kí màámi ní ilé kódà ṣọ́ọ̀bù gan ni mo ti bá wọn nígbà tí mo dẹ̀ kí wọn tán mo fún wọn ní 500 naira àfà bí mo ṣe fi 500 naira yìí fún wọn báyìí wọ́n tutọ́ sókè báyìí wọ́n fojú gbà ní tí wọn bá ṣẹ́ ìpè míì fún mi mọ́ ègbé tọ́ṣẹ́ yẹn ó ti tó ṣùgbọ́n kò jọ èmi lójú àfà o torí lójú ayé gan-an wọ́n ṣe máa ń ṣépè nìyẹn kan tí òjò wú mi lára àti máa lọ sọ́dọ̀ wọn nìyẹn èpè ni so èmi ò ka aláyẹ sí pé aláyẹ ò ní ìtumọ̀ sí mi àfà torí ojú ayé wọ́n ṣe ń ṣépè nìyẹn.
Nàìjíríà ọwọ́ àmọ̀ nǹkan dá sí ọ wà lọ sí odò màmá rẹ̀ ó kò ní o ọ̀ọ́yà ní o gbogbo ọ̀nà ó wà lọ wá nǹkan tó jojú tí wọ́n náà máa pẹ́ nǹkan ìjojú ó wà rà tó o bá rà ó wà lọ gbé fún ọmọ rẹ̀ kán ṣàdúrà fún ọ tí wọ́n náà bá máa pẹ́ nǹkan tí mo rà yìí tá a lè sọ pé tá a bá gbé fún yàn nǹkan ìjojú kí mo wí ó wà lọ rà ó wà gbé fún ọmọ rẹ̀ tó bá wá kọ̀ tó bá ní ohun ọ̀gbá tàbí ọba tún ṣépè fún ọ àwàmọ̀ tá a ṣe sí àmọ̀nà tá a wà tọ̀ kò ní jẹ́ pé ojú àlá ni mọ́ a sì ní méfò ọ̀rọ̀ náà bá yọ. ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run tó ṣẹ̀dá ènìyàn Ọlọ́run tó rò. Sẹ́wọ̀n tí wọ́n bá wí sọ́ọ̀ ní ló wá gbẹrù rẹ sẹ́wọ̀n tí ń bá wí ni mo ní kó wá gbẹrù rẹ sẹ́wọ̀n ní mọ̀ràn sọ̀wọ́ ni àbí kí ló dé. Màmá ládùúrò ọ̀rọ̀ tí mo bá yín sọ nínú ilé lẹ́ẹ̀kan ẹ̀ẹ́dẹ̀ tí wọ́n ń ṣépè fún Mọ̀súrà Mọ̀súrà ò máa níṣẹ́ kankan lọ́wọ́ ọjọ́ tí mo lọ ra epo sí mọ́tò mi nílé epo ni mo rí Mọ̀súrà ń bẹ̀ ìbànújẹ́ ló jẹ́ fún mi pé Mọ̀súrà tajọ wà nílé ìwé tó jẹ́ ọ̀rẹ́ mi ó ń ṣiṣẹ́ nílé epo ìlú náà fún wọn ń bẹ̀ kó máa jẹ́ 5,000 lọ tó bá dẹ̀ wọ mọ́tò nínú 5,000 yẹn èló ló fẹ́ kù sílẹ̀ ń bẹ̀ owó péréte ló máa kù fún òun ló sọ fún mi pé ìbànújẹ́ ló máa ń jẹ́ fóun tóun bá fẹ́ lọ sọ́dọ̀ mọ́ mi tóun ò rí nǹkan kan mú dání èmi mo ní kó jẹ́ ká lọ tí mo ní kó jẹ́ ká gbé nǹkan yìí dání ẹ̀dẹ̀ tó dé bí ẹ̀ ń ṣépè fún ẹjọ́ nítorí Ọlọ́run bá mi máa fàdúrà ràn lọ́wọ́ torí pẹ̀lú ìgbésẹ̀ tí mo ń gbé sìn báyìí nípa Mọ̀súrà yìí ó máa ríṣẹ́ lágbára Ọlọ́run á dẹ̀ ṣọmọ fún yín ẹ̀yin náà á dẹ̀ jẹ wọn mu ẹjọ́ ẹ máa bá mi fàdúrà ràn lọ́wọ́ ẹjọ́ nílò. ẹ ṣeun àǹtí ṣe ẹ sáà ti kà tán ìròyìn ló yẹ kẹ́ ẹ máa rò iṣẹ́ ìròyìn ló yẹ kẹ́ ẹ máa ṣe ẹ ṣeun ẹ kú ọ mi ṣé ó sì fẹ́ àdúrà ṣé Mọ̀súrà yìí sọ fàdúrà lẹ́nu mi sọ fẹ́ àdúrà lẹ́nu mi kò fàdúrà lẹ́nu mi èmi ò ní ṣàdúrà fún èpè ní ìmọ̀ọ́sẹ́ fún bó ṣe wà kò lè soríire kò lè soríire kò sì lè ríṣẹ́ kò sì lè jẹ́yàn. náà ṣe máa bá kí inú ọwọ́ ní kò ríṣẹ́ oríṣẹ́ ń lé epo iṣẹ́ náà níṣẹ́ jẹ́ oríṣẹ́ náà nù sọ wá aṣọ òfò aṣọ ọ̀rá nìtẹ́ gbé wá ẹ máa gbé aṣọ yín lọ ọlọ́run máa fàṣọ ìyàbọ̀ lọ́rùn èmi ọ̀wá sọ rẹ ṣé wọ́n ní wọ̀n lásán ni àbí gbẹ̀dẹ̀ ẹ̀ bá sọ lọ́rùn mi mo bí yín ni o ẹ̀ bá sọ lọ́rùn mi. ẹ̀yin àgbà náà lẹ gbọ́dọ̀ ní pé ọjà mo fún òun. ebe mi mọ lọ́wọ́ tí mo bá yín sọ̀rọ̀ èmi mo sì lọ́wọ́ sí ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni àgbo tó àbá kó ọ̀rọ̀ yín kó tà mí ikọ́ gbàgbà mi lẹ́nu ojú. ṣé o sì rò pé ìyá ìlú bí ẹ ṣá mi rò pé ìyá ìlú bí ẹ o bóyá wọ́n gbẹ̀ ẹ́ tọ́ ni. ó lágbára o abiyamọ. Ọlọ́run fẹ́ òun ní ká dá wọlé ohun tó Ọlọ́run fẹ́ òun ní ká máa ṣe ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. wá láì mọ̀ pé ẹ̀yin ènìyàn ẹ tẹ́tí ẹ gbọ́ òdodo ọ̀rọ̀ dé ìfẹ́ Ọlọ́run ló yẹ ká ṣe ká má ṣe fẹ́ ara wa ẹni tó ṣe fẹ́ Ọlọ́run lọ́lọ́run ń yọ́nú sí ẹni tó ṣe fẹ́ ara rẹ̀ á rí bínú Ọlọ́run ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. mo dààmú bí tó réwò ìjà àti sàlẹ̀ bìbẹ̀ yẹn ló wà sóò ní sà. sórí oríṣi ọmọdé mọ́ sórí téèyàn bá ti mọ̀ bí ara òun ṣe ń rí bákan bákan tó bá ti déwé tó gbó tó sẹ̀ tó fi yọ̀ sí tó bá gbé lura ara ọ̀tàn jí pépé wá ni. léwé yìí náà. ẹ làrọ̀ wá agẹmọ ẹkú mọ̀jẹ̀sìn ó di dọ́tọ́ bá fọ̀ parin agẹmọ ẹkú mọ̀jẹ̀sìn ó di dọ́tọ́ bá fọ̀ parin agẹmọ ẹkú mọ̀jẹ̀sìn ó di dọ́tọ́ bá fọ̀ parin 20 ọdún lónìí 1000 ọdún lónìí gbẹngbẹng tòkè òkè gbẹngbẹng tòkè òkè gbẹngbẹng pẹ́ lọ́ọ́ bá ń gbégbó bọ́ bá sì ìlú ọkọ máa fa
bàbá ṣe rí bákan yìí mo fẹ́ kí n gbáradì wọ́n mọ̀ bá mi lákọ bí ìbọn. ìwọ ìwọ kò jẹ́ níbẹ̀. ìwọ ìwọ wọ. ọmọ yẹn. Daddy, bó ni nípa àdúrà tí mo ní kó o ṣe kí ni àpẹẹrẹ tó rí ṣàlàyé fún mi. kí ṣe pé mo rí àpẹẹrẹ kan dandan ṣùgbọ́n lálàfo ìgbà tí mo fi wà nílé tí mo ń ṣe àdúrà ni mo gba ìpè wípé àbúrò bàbá mi kú. ó ṣe kí ni Allahu Akbar Allahu Akbar Allahu Akbar kabira. ṣùgbọ́n nígbà tẹ́ ti sọ pé mi gbọ́dọ̀ jáde láàrin ọjọ́ méje òun ló jẹ́ kí n sọ fún wọn pé mo wà nírìn àjò. mi ò jẹ́ kí n rún. ó ní àlùbáríkà ó ti lọ́nà àbáyọ àdúrà rẹ sì ti gbà sórí àbúrò bàbá rẹ tó rí. kódà bí n bá ti ń lọ. báwo bá ṣe ń ṣe mi. bí n bá ti ń lọ ní àtọmọ mi làjọ lọ. ó mú ọmọ lọ. bẹ́ẹ̀ ni. má ṣe lékeré ó mú ọmọ lọ bó. èmi mú un lọ. ọ gbọ́dọ̀ mú lọ. mú lọ kò sí sí tí ó ṣẹlẹ̀. ọ gbọ́dọ̀ mú lọ. ṣé bí ìwọ lo ìgbọ́rọ̀ làwọn ẹbí ṣe sọ pé kó o máa lọ nítorí pé mo ní n ó sùpò rẹ wọ́n sì ní kó o fara mọ́ ọlọ́ọ̀gbà wọ́n sì ní tó o bá gbà kó o máa lọ torí àlè gbà kó o máa fi lé wa ṣe bambóòtù adìẹ sì kú kádẹyìn rẹ nù ṣé ńgbà tó wá lọ múra tó ń lọ nísìn ṣé ọgbọ́n mọ wáyé ní tó mọ̀ wá mú ọmọ lọ. èmi mú un lọ. mo náà gbọ́dọ̀ mú lọ. mú lọ tójú mi ọmọ tó báyìí sọ̀rọ̀ mi ti yé yín gbogbo tí ó bá ṣẹlẹ̀ sí dáadáa ni ó tiẹ̀ mọ́ ṣẹlẹ̀ sọ́mọ mi aburú kankan ò ní ṣẹlẹ̀ sí ọlọ́run ó sì mọ́ bá mi mójútó kí ni tẹ́ ní tẹ́ fẹ́ ná fọ́mọ mi gan kí ni ẹni tẹ́ fẹ́ ná fún bóòlù ẹ ṣe fẹ́ tọ́jú ẹ̀ sí n ó ṣe ya n ó ṣe bàbá kò dàbí èmi ò mọ ọmọ mi lọ ìmú lọ gbogbo tẹ́ bá ṣe ni ẹ ṣe ẹ̀yin ẹ mọ̀ fọwọ́ múra yín èmi mọ̀ ọmọ mi lọ. ọ gbọ́dọ̀ mọ ọmọ lọ. èmi mọ̀ lọ. báwo ọmọ bọ̀dá mi lọ. èmi mọ̀ lọ. ọbẹ̀ mú lọ máa mú lọ máa mú lọ sọ́gbọ́n máa mú lọ obìnrin yóò kọ́ mọ́ kankan ọmọdé ògbóògùn ń pè lẹ́bọ̀ yóò mú lọ ọ̀dà rádaràdà báyìí wọ́n palẹ̀ rádaràdà báyìí ni ọmọ bá kì í ìwọ rẹ̀ ẹ kọ̀yìn síra yín báyìí ni bẹ́ẹ̀ ṣe kọ̀yìn síra yín ẹ bára yín ṣọ̀tá dọjọ́ alẹ́ ni ìtọ́ ìbọ́lẹ̀ lẹ́nu kó tó padà ẹnu mọ́ èmi mọ̀ sọ fún ọ bẹ́ẹ̀ èyí yẹ̀yẹ̀ àgbọ̀ngá sí ẹ̀ láì ọmọ mi èmi gangan lóògùn èmi gangan wọ́n ń pè lóògùn ẹ máa bá yí bọ́mọ àwọn ṣe máa bá yí nù àfi tí n bá sí láyé mọ́ lóògùn ìwọ sí mi mo bẹ́ kí. aláò. o ò lè rí bá ti ṣe. aláò. o ò lè rọ́nà gbégbà. aláò. ṣùgbọ́n tágbọ́ èèyàn bá fẹ́ gbà ọlọ́run ó ṣe àpẹẹrẹ fún yàn gbogbo ẹni tó bá ti dúró ti àlùkùránì tó sì gbà wípé òdodo ń lọ ọ̀rọ̀ táwọn ẹni ọlọ́run sọ tí ọ̀já kàn mú ná wàláì símọ́bì láìláìláìláwà àdúrà rẹ̀ ó gbà nǹkan méjì lọ́jà gbà rẹ̀ ó gbà o ní tí mo sọ fún ọ oní ìmánì lé lórí ó gbà pé bẹ́ẹ̀ náà ni ó rí ọwọ́ àmọ́ tó ṣẹlẹ̀ sórí àbúrò bàbá rẹ̀ òun gangan tó fẹnu ara rẹ̀ sọ pé tóun ọba ti kúrò láyé ọ̀nà ò lè la fún ọ ó yìí ti kúrò láyé nísìn alhamdulilayi ọwọ́ àmọ́ nǹkan tó ṣe báyìí
má wulẹ̀ sunkún mọ́ wọ́n sọ lóko ọ̀kan yóò fi kún ọkọ rẹ wọ́n ní ẹkún dayọ̀ ọ̀rọ̀ rẹ ti dayọ̀ ọwọ́ àpò gbèsè kan tá a gbé tó o bá ti lè gbé ìgbésẹ̀ yẹn Allah akbar kọfíìrà àdúrà rẹ ti gbà wọ́n wàá fi sẹ́yìn èmi náà ó fi yin Ọlọ́run ó fi yin ànábì Muhammad ọ wà lọ sọ́dọ̀ màmá rẹ ọ wà lọ sọ fún màmá rẹ wípé kí màmá rẹ ó ṣe kíni kó ṣàdúrà fún ọ torí àti soríire ọmọ ìgbésẹ̀ òbí ìgbésẹ̀ ìyá lọ́wọ́ o gbogbo ọmọ tó bá fẹ́ soríire láyé ìgbésẹ̀ ìyá rẹ ní gbígbàdúrà rẹ wà ọgbọ́n tọ́lọ̀ ń sọ ni Ọlọ́run ní wọ́bìlì wà lè dá ìní ìzáná ó ní téèyàn bá ti níyà tó ní bàbá kó tọ́jú ẹ̀ tó bá wá rẹ́ni tó níyà tó ní bàbá tí bá tọ́jú ẹ̀ kó má wulẹ̀ ṣe wàhálà káàkiri mọ́ dandan ni àdúrà rẹ̀ ó gbà dandan ni Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ní Al-Qur'an ó wàá padà lọ sọ́dọ̀ màmá rẹ̀ ó wàá sọ wípé kó ṣàdúrà fún ọ so ti gbọ́ tó bá ti ṣàdúrà fún ọ ọ̀nà ti là. náà ìpè tó sọ yẹn á nira díẹ̀ láti ṣe torí ìyá tẹ̀ ń sọ iná àtẹ̀tùrẹ̀ mi àti àìríra bó bá ṣe ń fojú kàn mí báyìí bẹ́ẹ̀ ló ṣe é pè tó bá ṣe ń fojú kàn mí báyìí èpè ni bóyá kẹwọ́rọ̀ mi ta lè gbé ìgbà ni ò ṣeé ṣe. sórí àwọn nǹkan tí mò ń sọ fún ọ yìí tí mo rí ni mò ń sọ fún ọ sórí àwọn nǹkan tí wọ́n ṣe sí màmá rẹ tó di lójú báyìí nígbà tí Ọlọ́run ti mú àbúrò bàbá rẹ tó ti mú sọ́dọ̀ gbogbo nǹkan yẹn ti ṣe kí o ti ká kú insha Allah bi kudirati láì tó o bá ti dọ́dọ̀ ìyá rẹ yóò ṣàdúrà fún ọ ni yóò ṣe àdúrà fún ọ ni kẹwọ́ kí n ṣàdúrà fún ọ Ọlọ́run wọ́n láwọn ẹni Ọlọ́run wọ́n láwọn tó jogún àlùkùránì fún ọ̀rọ̀ yóò dayọ̀ àmín wọ́n láwọn ẹni Ọlọ́run wọ́n láwọn táwa náà ní káwa ní ojú òkú tálùkùránì yìí ọ̀rọ̀ yóò dayọ̀ àmín bá ti dọ́dọ̀ màmá rẹ̀ insha Allah ó bá ìyọ́nú Ọlọ́run pàdé ó bá ìyọ́nú màmá rẹ̀ pàdé ọlá bismillahir rahmanir rahim Allahumma inni ashiyaduka ili aliyarati watalika limunkarati wabali mashaki wa intagfurali watari aman ina ataina Kama so si afe ka bẹ̀rù Ọlọ́run Ọlọ́run tó ṣẹ̀dá ènìyàn Ọlọ́run tó rò sórí ìkúnlẹ̀ ló ti pọn mi ní dídé. ọ̀rọ̀ ẹjọ́ ìtorí tọ́ náà kí ni. ẹ à ń kalẹ̀. ètò ìtọ́lọ́ gbogbo tí mo bá ṣe fún mi ẹ̀dárí jì. kí ni ọwọ́ ṣe fún mi ọ̀rọ̀ yá àbó mi. Ọlọ́run bá bẹ̀rẹ̀ ìfànàbí mi mọ̀ bẹ̀rẹ̀. ẹ dákun ẹ dáríjì mi. ọ̀sẹ̀ mi. ẹ ṣàánú mi torí tọ́lọ́ ẹ dáríjì mi ẹ ṣàdúrà fún mi. ọmọ ẹ jọ̀ọ́ ẹ torí tọ́lọ́ ẹ ṣàdúrà fún mi. ń ṣépè fún ọ tẹ́lẹ̀. èmi. mo fànàbí mọ̀ mọ̀ bẹ̀yìn. ọ̀dà mo ti gbọ́ yọ̀ọ̀dà fún ọ yọ̀ọ̀dà fún ọ ọ̀làlùbáríkà ọ̀làlùyọ gbogbo ọ̀nà rẹ ó mọ já sí rere gbogbo tó bá dáwọ́lé báyìí ayọ̀ ni ó mọ já sí ó sì soríire ọ̀yá dìde. púpọ̀ gbọ́dọ̀ máa wò wá báyìí àbí fún wọn ní pé kí ní ṣẹlẹ̀ ọ̀yá nìkan. ọ̀kadà ọkọ̀ rẹ̀ mo ti wá dé bò létí rẹ̀. ẹsẹ̀ mọ̀ jámọ̀ ní sọ̀rọ̀ fún ilé ọ̀ká rẹ̀ fún òye sáyé pé fún ọ tẹ́lẹ̀ ẹ̀ṣin. ọ̀rọ̀ rẹ mọ̀ yàrá lẹ́nu. òun ni ká máa ṣe ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká dáwọ́lé. ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká máa ṣe ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run.
tẹ́tí ẹ gbọ́ o òdodo ọ̀rọ̀ dé ìfẹ́ Ọlọ́run ló yẹ ká ṣe ká má ṣe fẹ́ ara wa ẹni tó ṣe fẹ́ Ọlọ́run